Dádì wa Ààrẹ Ọ̀nà Kakanfò, dádì wa Ààrẹ Ọ̀nà Kakanfò, àwọn èèyàn pè mí lórí mátà yín lálẹ́ yìí, báyìí ló ṣe jẹ́, báyìí ló ṣe jẹ́, wọ́n sọ pé ẹ sọ pé mo ní rọ́dọ̀ pa pẹ́ẹ́lì sọ bẹ́ẹ̀. Dádì wa ẹ má bu Sunday Igboho, ẹ má bu bàbá wa Sunday Igboho rárá, ẹ jọ̀ọ́, mo respect yín gan, olórí ọ̀gá OPC bàbá wa Ìbà Gani Adams, orúkọ yẹn dùn lẹ́nu, ó dùn pé orúkọ yín kò gbọ́dọ̀ korò lẹ́nu àwọn ọmọ Yorùbá rárá, Ọlọ́run kò ní jẹ́ ó korò, ẹ mọ̀ pé tó bá ń gba ìtẹ́lẹ̀ tó bá tẹ́ káàkiri ayé, ẹ mọ̀ pé ó máa sánsọ̀mà ẹni yìí ní kọ́nà má fi yìí ń ṣe ẹ̀yẹ, bọ̀ ó dáa kán fìyàn jo ìyàwó dìgbà míì kó dẹ̀ lè dẹ́dí ẹgbẹ́. Dádì ẹ ṣe bí akọgun tó mo máa complain yín ni mi lè bú yín sorry to say, ẹ ṣe bí akọgun tó ṣebí jẹ́ kí ìṣẹ̀lẹ̀ ọkọ bẹ̀rẹ̀ sí ń blame bàbá wa kábíyèsí, bàbá wa Lámídì, bàbá mo blame bàbá díẹ̀, ìdí tí mo fi blame bàbá ni bàbá kan fáwọn èèyàn joyè ni, bàbá ò mọ̀rú àwọn tó yẹ kó máa fi joyè rárá, wàláhì mo tó sọ bàbá ò mọ̀rú àwọn tó máa fi joyè, bẹ́ẹ̀ náà ni bàbá jẹ máyégún Yorùbá náà dà báyìí sìn, kí ló gún nílẹ̀ Yorùbá sìn, mi understand, wàláhì mi understand, ojú oorun mo ti jí mo sáré bomi sára pé ara kí ló nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá gan, ṣé sọ pé káwa ọmọ Yorùbá ká má gbèrí ni, ṣé ní ká máa ṣẹrú, ṣé ní ká máa para wa ni, ṣé pé ń jà wá ni, gbogbo àwọn ẹ̀kọ́ máa fi yàn joyè lóríṣiríṣiríṣiríṣi àní rí pààtì wọn gan nílẹ̀, bẹ́ẹ̀ lọ́mọ ẹni tẹ́ fi jẹ máyégún sọ̀sọ̀kúsọ láti outside country wà ń gbà yẹn tó bú bàbá Sunday Igboho, bàbá ẹ̀ ò lè sọ jáde pé kó keep short. Definitely àwọn pípù yìí ò ń ṣolóye Yorùbá náà, wọ́n ń ṣolóye Yorùbá, ẹ̀ lè bá ṣòṣèlú lé wa lórí, kí ni ò kí ń ṣeré, àwọn ọmọ ń ṣẹrú káàkiri, ẹ tún lọ bá tí wọ́n jẹ́ lókè òkun lọ́hùn, wọ́n fi wọ́n ṣẹrú ni, ẹlòmíì gan wọn tún sanwó fún kò ṣẹlẹ̀ rí, ẹ̀ẹ́dẹ̀jọ́ àdẹ́ńbẹ̀ yín ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹ́ tó ṣoríbú, ẹ̀ẹ́dẹ̀jọ́ ẹ fi wá lọ́rùn lẹ́jẹ̀jẹ̀ wa kẹ́kẹ́ ká mí, káyé yín tó bàjẹ́ yín kí ní burúkú dáadáa yín lóṣèlú yìí, ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹ́ fi wá lọ́rùn lẹ́ níra ipọ̀, ṣé etí yín náà ò kún pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ lọ́tún bẹ́ẹ̀ ṣe ń gbọ́rọ̀ lósì, ṣé kò sun yín náà ni, ẹ̀ẹ́dẹ̀jọ́ náà ẹni tọ́lọ́run rán sí wa ni bàbá wa Sunday Igboho, Ọlọ́run rán sí wa ni o, wàláhì Ọlọ́run rán sí wa ni, tọ́lọ́run ò bá rán wọn sí wa wọn ní ṣàánú wa o, ẹni tọ́lọ́run ti kẹ́ ni, àmọ́ wò pé ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù, ìyà ń jẹ àwọn aláìní, àwọn ọmọ Yorùbá ń kàwé wọn ríṣẹ́, gbogbo dáadáa tẹ̀ ń ṣẹlẹ̀, wàá sọ́wọ́ náà àríná lò nílùú, àwa la ní nǹkan ọ̀gbìn, wọ́n tún pa àwọn àgbẹ̀ wa, ẹ jẹ́ ká róko dá, gbogbo ẹ̀ wá lé koko, bàbá wa Gani Adams ṣé yẹn ló yẹ kẹ́ ẹ máa rán ni, àtìgbà àwọn ọmọ yín lọ mú wákìlì nínú gbó, àwọn ọlọ́pàá dẹ̀ mú àwọn ọmọ yẹn, wọ́n dẹ̀ rán wọn lẹ́wọ̀n, bàbá wa Gani Adams ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀rán bíi tí bàtà sí ń ta yín lẹ́sẹ̀, dádì kò dáa ṣe bá àwọn ọmọ ọlọ́mọ kan làwọn OPC tó wà ní prison yẹn, tó bá yẹ pọ́mọ bíbí inú yín ni dádì ṣe bẹ́ẹ̀ ṣe máa dákẹ́ náà nìyẹn ni, kílẹ̀ wá ń ṣe kílẹ̀ sùn tọ́ka sáwọn ọmọ yẹn lẹ́sẹ̀ torí pé wọ́n mú kidnapper, ẹ chí wọ́n kẹ́ yé ṣòṣèlú lé wa lórí, mi ìfẹ́ gbọ́ anybody torí pé kí ni ọmọ arọ yín ti lọ ra bàtà báyìí o, ẹ fẹ́ gbóòórùn ara yín o, wàláhì ẹ fẹ́ gbóòórùn ara yín dáadáa lẹ́ ń bá kiri o, dádì Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀ fò rárá o, Ọlọ́run ẹ̀ fò rárá, mi ìfẹ́ bú yẹn ni ọ̀wọ̀ ní ẹ̀ fò rárá, ẹyẹ ṣe ṣekúṣẹ yẹ, ìtẹ́ bá fẹ́ jọ́ ṣàkà ìjọ́ ṣàkà, tó bá dẹ̀ fẹ́ jóṣokò ẹ̀ jóṣokò, ọjọ́ pé kẹtẹsẹ̀ kan bọ́lé kẹtẹsẹ̀ kan bọ̀ta kò dáa, ọjọ́ wọlé fẹ́ ṣe ogun dáadáa yẹn dáa, dádì ẹ náwó àlùbáríkà, ẹ náwó táwọn ọmọ yín tẹ́ máa fẹ̀yìn lẹ̀, tẹ́ máa rẹ́yìn rí fi lẹ̀, ẹ gbọ́dọ̀ náwó tó jẹ́ pé àwọn ọmọ yẹn máa para wọn lójú ẹ̀mí yín ni, kò dáa, ìpè ń jà, gbogbo yín tẹ́ sọ pé lágbára ẹ ní kí gbogbo ògbé tẹ́ lè jáde, ẹ̀yin bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò, ẹ̀yin àtẹni tó fi jẹ máyégún, ẹ̀yin gangan ló yẹ kẹ́ jẹ́ ní àkọ́kọ́ tó máa kọ́kọ́ síwájú ogun, torí pé ìlú ò gbọ́dọ̀ dàrú, bẹ́ẹ̀ ni bàbá Sunday Igboho ń pariwo pé ìlú ò gbọ́dọ̀ dàrú, wọn gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá sílẹ̀ mọ́, àwọn ìjọba dẹ̀ import Fúlàní wọlé, wèrè kan náà tún sọ̀rọ̀ lórí rédíò lẹ́nu jẹ́ mẹ́ta pé àfogun ìgbà tó rí òbú ṣé títì ẹ́ di ni, ṣé títì ẹ́ di wọ́n tó sọ pé àfogun, ṣó mọ̀ pé àwọn ìjọba wọn ti create war sínú ayé wa tẹ́lẹ̀ wá ní àfogun, ẹlẹ́tì yẹ kẹ́ máa pariwo pé ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa, ogun tẹ́ kó wá fún wa yìí ẹ̀mí wa ò gbé, ẹ ṣàánú wa, ẹ ṣe wá kó bọ́ sọ́mọ Fúlàní ẹ̀dẹ̀ kó bọ́ sọ́mọ àwọn ọmọ Yorùbá náà, ìgbóṣù yẹ kó máa rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ tí mo rò pé yẹ kẹ́ máa sọ lórí rédíò ni wọ́n sọ̀rọ̀ dáadáa lẹ́nu, wọ́n ń play orin Barrister kan tí tó ti sọ pé àgọ́dọ̀ jagun, play orin Barrister tó ti sọ pé ọ̀rọ̀ alákanwà tó ńlá tó rí pé Yorùbá fẹ́ pínyà, orin Barrister yẹn náà wà mí olórí ibú yín gbé pamọ́, ẹ wá ń sọ dáadáa lórí rédíò pé ayín pìrìsẹ́ńtà tẹ́ ẹ bá fẹ́ ṣe òfò, tẹ́ ẹ fẹ́ lọ àrọ̀ tẹ́ ẹ fẹ́ ya wèrè dànù, màá rọ̀ yín kẹ́ má máa sọ dáadáa lórí rédíò, gbogbo ẹ̀yin pìrìsẹ́ńtà pátá, ìwọ tó bá lè dá sọ̀rọ̀ Oòduà nation, tó bá lè support Oòduà, àrọ̀ agbẹ́nu ẹ̀ dákẹ́ jẹ́,
kó keep short káwọn máa ṣe gbé èèyàn gidi wogun lórí ibú yín ṣé tí ìtì ẹ di ògbọ́n kí wọ́n rí pa àwọn èèyàn nínú igbó tí ìtì ẹ di wọ́n tó gbé representative ògbọ́n kọ́ àwọn Fúlàní pa àwọn èèyàn yamayama bí ẹranko ni ojú tí ẹ fọ́ ṣé nǹkan tó yẹ kí ìjọba yín ṣe nǹkan tó yẹ kí ìjọba yín tojúbọ̀ náà tojúbọ̀ ibẹ̀ náà ni ìjọba Sanwó-Olú sọ̀rọ̀ ẹ̀dá gbèrò tó ń ra mọ́tò lóríṣiríṣi ìdí bísínẹ́sì tiẹ̀ ló ń wá káàkiri kò wá bí tẹ̀síwájú Èkó ṣe máa lọ síwájú àwọn ìyá ọlọ́jà nìyẹn nínú ọjà tó ń pa wọ́n mọ́ bẹ́ẹ̀ títà sọ̀sì àwọn ká ìtọ́ tó máa da ọjà wọn kò rí nǹkan ṣe sí yẹn wà tìgbà tọ́jà aládé ti wà ń bẹ̀ gbogbo àwọn skul wa àwọn government skul wa èwo ló wà standard ń bẹ̀ kí ni nǹkan tó sáìn kí ni nǹkan tó jẹ́ benefit wa no ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa aráàlú Èkó mélòó ló lè dìde báyìí pé nǹkan tó ń benefit ní o tí o ṣe selfish interest tó jẹ́ ti general àgọ́ tó wúlò fún gbogbo àwọn citizen no ẹ ṣe wá ń bá dáadáa kiri ẹ sọra yín dágbèrò iṣẹ́ tó yẹ pẹ́ńsì olú ọmọ máa ṣe ẹ̀yin lẹ wá ń ṣe ẹ̀yin lẹ ń ra mọ́tò wọlé mo rò pé láyé àtijọ́ ìjọba máa ń ra mọ́tò sí Honda ẹni tó jẹ́ state chairman ni but now ń sìn kọ́ ẹ ti ń gbé nǹkan gbẹ̀yìn ọmọ ọlọ́mọ kò mí ìmọ̀ wọ́n rí o èmi kàn ń fojú ṣùnù kò bọ́rọ̀ yẹn ṣe ń lọ ni pé ẹ fẹ́ pa gbogbo business NURTW jẹ ẹ̀yin ìjọba ayé yín ti bàjẹ́ wàláhì ayé yín ti bàjẹ́ kí lẹ fẹ́ káwọn drivers wa àwọn onídánfó àwọn gbogbo nǹkan tó fi manage díẹ̀díẹ̀ tó rọra ń jẹ kí lẹ fẹ́ báwo lẹ ṣe fẹ́ kọ́ máa live torí dánfó tó wà ní task force office kò níye ẹ̀dẹ̀ ni àwọn ọmọ ọlọ́mọ lára torí Ọlọ́run ọjọ́ wo la fẹ́ ṣe lè dà ní Nàìjíríà ọjọ́ aláwa fẹ́ Nàìjíríà mọ́ ẹ̀dẹ̀ ní dandandandan ẹ̀fẹ́ aláàfẹ́ mọ́ ajá wa náà ò jẹ́ bí mọ́kọ́ fún olóúnjẹ tuntun kó fájá then tí olóòtú ẹ̀ ò bá lóúnjẹ tú ajálẹ̀ kó lọ kó oúnjẹ ẹ̀ lọ sí fún ara ẹ̀ adẹ̀tú gbé oúnjẹ wa lọ fún ara wa ń sìn à ń ṣe campaign káàkiri à ń jagun káàkiri pàfẹ́ Nàìjíríà mọ́ Yorùbá nation láfẹ́ bàbá Gani Adams ẹ̀dẹ̀ ránṣọ yín níbi tó ti ya ẹ wá ń wí àwáwí ẹ̀ ń wá àwáwí ẹ̀ ń wá tamọ́ àtàwọn ẹ̀dẹ̀ try tí mo dẹ̀ máa ń sà yín mo tún jà torí yín lẹ́yìn torí pé mo wò pé bàbá wa lẹ́jẹ́ tó bàbá ẹ̀fọ́ báyìí o ẹ̀fọ́ wàláì ẹni tí àfojú kìíní wò gan ló wá ń ṣojú ló wá ń ṣèwájú wa báyìí sìn tó ń ṣojú tó ń ṣẹ̀yìn wa bàbá wa Sunday Igboho kọ́lọ́run má pa yín iṣẹ́ takuntakun lẹ́ ń ṣe o kò easy o tí bàbá Yorùbá dá sọ́rọ̀ Oòduà nation kò sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ wá o ní bu wọn ṣáà fi joyè ẹ̀yin tẹ̀lẹ̀ joyè ń sìn ẹ̀yin lẹ tó jáde tẹ́ wá ń sọ̀sọ̀kúsọ lẹ́nu báyìí sìn Ọlọ́run aṣàánú wa kò fẹ́ yé mi mọ́ o àbí kí n gbogbo dáadáa gan kí n gbogbo orí burúkú tẹ kóra yín sí ẹwọ ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká ṣera wa lọ́kàn áńgẹ́lì tọ́lọ́run rán sí wa nílẹ̀ Yorùbá ní bàbá Sunday Igboho ẹ jẹ́ kó máa báṣẹ́ wọn lọ ẹ jáwọ́ sọkúsọ mi ò fẹ́ mo kàn ní kí wá wọ́nù yín ni o tí máa rí i pé kò change bóyá fẹ́ máa drag nǹkan ìwà padà bọ̀ mi máa fáyà ẹni bọ̀ dìpẹ̀ lọ́rọ̀ ni o ẹ ní sori burúkú ẹ ọmọ kékeré kan ní bọ́ sórí social media máa yẹ̀yẹ́ yín o má dàrí kan yín òṣìṣẹ́ lọ́dọ̀ tèmi o kẹ́ lọ́mọ kan tẹ́ ń ṣe o mo kàn ní kí n wá fún wọn nínú ẹ torí Ọlọ́run ẹjọ́ Ọlọ́run kò ní dá yín láàmú kó ní kálukú padà sí ìdìpọ̀ ẹ̀kẹ́ lọ ṣiṣẹ́ yín bó ṣe yẹ kẹ́ ṣe àwọn ọmọ ọlọ́mọ tó wà náà ẹ̀wọ̀n àwọn ọmọ OPC yẹn lọ gbà wọ́n sílẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ni kò lè jọmọ tí yín kẹ́ fi wọ́n lẹ̀ ń bẹ́ẹ̀ jáwọ́ náà tẹ̀